Núwà Media. Ẹ̀yin olólùfẹ́ kí lẹ rí sí. Ẹ káàbọ̀ sí ọ̀tún ètò wa fún tòní. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé kí lẹ rí sí ni ètò kan lórí èyí tí àtijọ́ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Ilé-iṣẹ́ wa Núwà Media láti máa mú ètò kí lẹ rí sí wá fún yín. Ilé-iṣẹ́ tó máa ń fọn rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá ká ilé ká oko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa tí wọ́n ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ má bínú sí mi lénìí pé ohùn mi ṣe bákan bákan, ẹ máa wò tí ń fàájì pọ̀ lánàá. Jẹ́jẹ́ mi ni mo jókòó, ọ̀rẹ́ mi ló ní ó yá o, jẹ́ ká lọ ṣe ìgbádùn o, ká lọ jẹ ìgbádùn o. La bá kóra wa yẹyẹyẹ, ó bá di ibi tá a ti máa jókòó lọ máa jẹ pẹpẹ sú, máa jẹ oríṣiríṣi o. La bá dé ibẹ̀ ṣá lèmi ti fetí kọ́ oríṣiríṣi àsìn oríṣiríṣi. Ẹnìkan náà àwọn tó jókòó síbẹ̀ tájọ́ ń ṣe fàájì ló bá mọ́rọ̀ sẹ́nu, ló má ní ká má gbà wọn, ká má dẹ̀ gbà wọn sílẹ̀ kẹ̀dẹ̀. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Ó ní ẹnìkan tí òun ti fẹ́ rí, bóyá kí n pe orúkọ ẹni yẹn ní ẹ̀yà mi lórúkọ, ẹ jẹ́ n pe Mọ́wùnmí. Ó ní Mọ́wùnmí ló dédé dé o, ló bá ní àfi láàfin gbọ́n o, àfi kóun fẹ́ òun o. Ló bá ní kóun fẹ́ bíi ti báwo, láti bo síbo, lọ́dún wo sí ọdún wo. Àmọ́ kí n tó mú bí ìtàn yẹn ṣe lọ kankan wá fún yẹn, jẹ́ kí n sáré rán yín létí wípé ìdíje àṣà Núwà 2025 ó ń lọ lọ́wọ́lọ́wọ́, ìpolongo ẹ̀ wà lórí ayélujára. A ò tí ì máa rí àwọn ọwọ́ yín dáadáa. Fún gbogbo olùdíje, wọ́n gbọ́dọ̀ wà ní ọmọ ọdún 12 sí ọdún 18 nínú ìmúra Yorùbá ni wọ́n gbọ́dọ̀ wà nígbà tí wọ́n bá ń ya àwọn fọ́nrán wọn, kí wọ́n dẹ̀ fi Yorùbá kí wọ́n fi kí oríkì ìdílé wọn tàbí ti òrìṣà kan, kí wọ́n fi ṣàpèjúwe ayẹyẹ ìbílẹ̀ kan ní ìlú wọn tó ta ìlú wọn yọ, kí wọ́n dẹ̀ ṣe àlàyé iṣẹ́ ìbílẹ̀ kan nílẹ̀ káàárọ̀ òjíire. Ẹ̀bùn ńlá wà fún ẹni tó bá gbégbá orókè láti ilé-iṣẹ́ onílẹ̀ Global Services àti Hope Dental Clinic. Ẹ wo, mi ò ní sọ àwọn ẹ̀bùn yẹn fún yín, ṣùgbọ́n ẹ̀bùn tó nítumọ̀ ni. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́ṣẹ́ mọ̀ pé títèmi nílé títèmi lóko pàtì ní lára ògiri gbé borun something. Ọlọ́run kó ṣàṣàánú Aródú. Ní ẹni yẹn bá kí ẹnu bọ̀rọ̀, kí ló ṣẹlẹ̀? Ó ní ìdíje àṣà Núwà 2025 ṣe àjọyọ̀ orírun rẹ̀ kí o sì gba ẹ̀bùn lórí ètò kílẹ̀ rí sí. Núwà Media ń fi tayọ̀tayọ̀ kéde ìdíje lórí àwọn ohun tí a mọ̀ nípa àṣà àjogúnbá ilẹ̀ Yorùbá. À ń pe àwọn tí ó wà ní ìsọ̀rí ọjọ́ orí ọdún 12 sí ọdún 18 láti wá ṣàfihàn ohun tí wọ́n lè ṣe láti pa àṣà Yorùbá mọ́ àti láti gbé àṣà Yorùbá lárugẹ. Kí ni ṣíṣe? Ya fọ́nrán ara rẹ nínú èyí tí o ti ka oríkì ìdílé rẹ tàbí ti òrìṣà ní èdè Yorùbá. Ṣe àpèjúwe iṣẹ́ ìbílẹ̀ kan tí o mọ̀ ní èdè Yorùbá. Ṣàlàyé ayẹyẹ àṣà Yorùbá kan nínú ìlú rẹ ní èdè Yorùbá àti ipa tí ọdún náà ń kó. Ya fọ́nrán ìdíje yìí nínú aṣọ ìbílẹ̀ Yorùbá. Gbé fọ́nrán yìí sí orí Facebook, Instagram, TikTok àti Thread. Táàgì @Núwà Media Official àti @Aródú Black Dye kí o sì hashtag ìdíje àṣà Núwà 2025. Gba àwọn ọ̀rẹ́ rẹ níyànjú láti tẹ̀lé, fẹ́ràn kí wọ́n sì ṣe àfọ́nká àwọn ètò Núwà Media kí wọ́n sì tún dìbò yàn ẹ́. Àkópa gbọ́dọ̀ jẹ́ ọmọ abínibí ilẹ̀ Yorùbá láti ọmọ ọdún 12 sí ọmọ ọdún 18 láti àkókò yìí sí 30 oṣù Ọ̀wẹ̀wẹ̀ ọdún 2025. Ìdíje àti ìdìbò yóò wáyé. A ó kéde olùdíje tí ìbò rẹ̀ pọ̀ jùlọ lórí àwọn ìtàkùn Núwà Media ní ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 2025. Yóò sì gba ẹ̀bùn tó ṣeyebíye lọ́wọ́ onílẹ̀ Global Services àti Hope Dental Clinic. Ṣe àfihàn ohun àjogúnbá ilẹ̀ Yorùbá kí o sì gba ẹ̀bùn tó ṣeyebíye lọ́wọ́ onílẹ̀ Global Services àti Hope Dental Clinic. Tẹ̀lé Núwà Media lórí gbogbo àwọn ìtàkùn wọn kí o sì máa tán iyì àṣà Yorùbá káàkiri àgbáyé. Ẹ jẹ́ ká jìjọ gbé àṣà wa lárugẹ. ní ẹni yẹn bá kí ẹnu bọ̀rọ̀, kí ló ṣẹlẹ̀? Ó ní Mọ́wùnmí yìí jẹ́ ẹni tí òun ti ń fẹ́, wọ́n jọ ń fẹ́ra wọn láti ọ̀dọ́ làǹgbà ni wọ́n ti ń fẹ́ ara wọn. Ó ní kò síṣẹ́ tó wò kì í ṣe fún ìyá ẹ̀, òun á sì yá ẹ̀ lọ oko, òun á lọ bá wọn ká kòkó, òun á bá wọn rọ̀gẹ̀dẹ̀ lọ sọ́jà, òun á máa ṣe gbàṣàwò torí pé aya mi ń love the brother lo juice. Ó ní ọmọ ìbádẹ̀ ṣe o, ó kàwé jáde yunifásitì, òun náà lọ College of Education. Ńlọmọ bá dé láti ibi tó ti lọ ṣe àgùnbánirọ̀ ló bá ní láò òun ò lè fẹ́ ẹ̀gbọ́n yìí mọ́. Ó ní ìrònú kọ́kọ́ bá òun dààmú. Ó ní ṣùgbọ́n Ọlọ́run ṣá ràn òun lọ́wọ́, òun bá ṣa gbogbo ìtókù ilé ayé òun lòun bá ṣàpọ̀, lòun bá ń tẹ̀síwájú. Ní lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀gbọ́n ti fẹ́ ìyàwó, wọn ti bí àwọn ọmọ 3 ní rọ̀gbàrọ̀gbà. Ẹni iṣẹ́ bá gbé àǹtí Mọ́wùnmí wá sí àdúgbò bíi tí bọ̀dà bá wà ló bá di gẹ́gẹ́, ló bá tún ríra wọn he ní ibì kan ní àdúgbò.
ló bá tòrò mọ́ bọ̀dá o láti ìgbà yẹn àfi láàfin gbọ̀n àfi kó fẹ́ òun padà o ọkọ àkọ́kọ́ tóun fẹ́ ṣe ló kú o ọkọ ìkejì tóun fẹ́ ọmọ kan ṣe tóun bí fún ṣe ni ọkùnrin yẹn náà ṣe ló gbé ńlẹ̀ o tó ta tẹ́rù ń pa o ọmọ kan ṣe tóun wò lójú náà ó máa kú ni ó máa yè ni làwọn bá títí ó ṣáà ta tẹ́rù nípa ló bá di gbaragada kò lọ́mọ kò lọ́kọ ló bá tòrò mọ́ bọ̀dá ló bá ní àfilá kóun fẹ́ bùrọ̀dá òun á lọ bẹ ìyàwó bùrọ̀dá kí ìyàwó bùrọ̀dá gbà òun láàyè òun ò fẹ́ tán òun ò ní kó wá gbé bùkátà kó ń ṣáà ti máa jọ lọ́ba ṣàníyàn kẹjọ lẹ̀ lọ́ba ròyìn bọ̀dá bá ní kó gbà òun ò gbé kan tó gbóhùn dé ilé fàájì lálẹ́ yẹn kóun ti kọ́kọ́ wá mu díẹ̀ nú ọtí kóun jẹ pẹpẹ súpù kóun ṣe fàájì ara òun kóun kọ́kọ́ gbé èrò yẹn kúrò ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn òdì tó bá jẹ́ yìí ní kí lẹ fẹ́ ṣe ìmọ̀ràn kí lẹ fẹ́ gba bùrọ̀dá o kí lẹ fẹ́ sọ fáǹtì Mọ́wùnmí èmi ò kúkú gbọ́n ẹ̀yin lóye jù mí lọ ohun gbogbo tẹ́ ẹ bá rí láti fi sọ sí ètí mo tún mú wá fún wa yìí ẹ fi ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí ìtàkùn wa nọ́mbà wa àti ímeèlì wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín orúkọ mi ò sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ rán yín létí pé Aródú ni mò ń jẹ́ Òjígọ̀bì ọmọ wọn ló wo òdúró ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹkùn ọmọ ògbógbó máa fẹ́ràn ọmọ àwọ̀ òṣùlé bá rí jẹ àwọ̀ làámọ̀ ọmọ bàbá kan omi tútù ti jóni fàìfàì lẹ́ẹ̀kan sí ìdíje àṣà Núwà ó ń lọ lọ́wọ́lọ́wọ́ fún ọdún 2025 ẹ ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe ká sáré wo ẹni tó máa gbé ìgbà orókè ká lè pè é ní ṣàn ọmọ káàárọ̀ òjíire ojúlówó ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi tó gbà mí lálejò nínú ilé ẹ̀ ọmọọba Dóyin Bello aṣíwájú la máa ń pè mo máa ń rin fíngàn adé ló ń jẹ bọ̀bọ́ náà báyọ̀ ti dàgbà tẹ bá rí ẹ máa rò pé ọmọ kékeré ṣùgbọ́n ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ ẹ bá mi sọ fún yín pé onílé àtúbọ̀ máa gbé àwọn rúmọlẹ̀ òní kọ́ wọn ẹ àdúrà á máa gbà èmi ní tí ní tòótọ́ àtúpàdé láyọ̀ àti àlàáfíà níjọ́ míì ọjọ́ rẹ̀ àlàáfíà o. Núwà Media.